Aláròyé máa wí o. Portable tú àṣírí ńlá. Wèrè ni mí, arò ni wọ́n ti ń wò mí lábẹ́òkúta, ẹ dáríjì mí. Kì í ṣe ìròyìn mọ́ pé àwọn ọlọ́pàá ní olú iléeṣẹ́ wọn ní Eléwéran nílùú Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn ti kéde pé àwọn ń wá gbajúmọ̀ olórin hip hop nì Habib Òkìkíọlá, ẹni tí àwọn èèyàn tún mọ̀ sí Portable báyìí, fún ẹ̀sùn ìwà ọ̀daràn tán fi kàn án. Ní báyìí, Portable pàápàá ti sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára lọ́jọ́ Ìṣẹ́gun tísídẹ̀ẹ́ ọjọ́ 22 oṣù kejì ọdún yìí pé òun kì í ṣe ọ̀daràn gẹ́gẹ́ bí ẹ̀sùn tí àwọn agbófinró ìpínlẹ̀ Ògùn fi kan òun rárá. Ó ní ìdí tóun fi ń sá tàbí tí òun kò fi yọjú sáwọn ọlọ́pàá náà ni pé ẹ̀rù kó má bàa ju òun sínú àhámọ́ wọn ló ń ba òun. Gbàrà tí ìkéde àwọn ọlọ́pàá náà jáde síta tán ni Portable ti sọ̀rọ̀ pé òun kì í ṣe ọ̀daràn gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá ṣe kéde òun. Ó ní ẹ̀rù pé kí àwọn ọlọ́pàá má bàa ju òun sínú àhámọ́ wọn lòun kò ṣe yọjú síta. Portable ní àwọn kan tí wọn kò nífẹ̀ẹ́ òun ló wà nídìí ọ̀rọ̀ náà. Ó ní wọ́n ń fẹ̀sùn kan òun pé òun wọ aṣọ kan tí wọ́n ya àwòrán sẹ́nẹ́tọ̀ Solomon Yayi sí lára. Ìdí rèé tán ṣe fẹ́ ba tòun jẹ́ pátápátá báyìí. Nínú ọ̀rọ̀ tó sọ tó fi ṣàlàyé ara rẹ̀ ni ọmọkùnrin náà ti sọ pé ẹ̀yin fans mi kì í ṣe ọmọkọ́mọ o, mi kò rí ìjọba fín o, ẹ jọ̀ọ́ mo bẹ̀rù ìjọba o, mo bẹ̀rù wọn o, lẹ́yìn Ọlọ́run ìjọba ló kàn, mo bẹ̀rù ìjọba ni, bùkátà ìjọba ni mí, wèrè olórin ni mí, wèrè ni mí, mo lóògùn tí mò ń lò, ẹ lọ béèrè mi lárò, mo ní páálí, mo ní oògùn tí mò ń lò, ẹ béèrè mi. Ọmọ Ògùn ni mí, ọmọ Abẹ́òkúta, wọ́n ń tọ́jú wèrè nílùú wa, wọ́n ń tọ́jú wèrè nílẹ̀ wa, wèrè ni mí, ẹ fi wèrè sílẹ̀ kó máa lọ, wèrè mọbi tó ń lọ, ọmọ ìjọba ni mí, bùkátà ìjọba ni mí, mi ò jalè rí, mi ò ṣe yahoo rí, mi ò mú nǹkan mọ́kàn rí, orin ni mò ń kọ, gbogbo owó tí mò ń rí mo fi ń ran àwọn èèyàn lọ́wọ́ ni, lọ́lá sàrà tí mò ń ṣe, lọ́lá gbogbo àwọn tí mò ń tọ́jú, mi ò ní jábọ́. Ọ̀rọ̀ mi kì í ṣojú lásán, àwọn kan ló ń ṣe mí, wọ́n ń fi ilé wọn yáwó lọ́wọ́ mi ni, ẹ̀yin èèyàn mi ẹ ràn mí lọ́wọ́, ẹ̀yin lẹ ń fi owó pè mí sóde eré tí mo fi ń rówó, owó tí mò ń rí náà ni mo fi ń ra àwọn dúkìá káàkiri. Kí n sọ tòótọ́, ọ̀rọ̀ mi kì í ṣe ojú lásán, àwọn kan ni wọ́n ń ṣe mí tí wọ́n kọjú ìjà sí mi nítorí pé mo ti ra ilé, mo ti ra ilẹ̀ wọn. Ọ̀pọ̀ àwọn míì 20 mílíọ̀nù nílé wọn, mo sì ti san mílíọ̀nù 10 níbẹ̀, mi ò sì tí ì gbàwé ilẹ̀ míì mílíọ̀nù 5 tí mo ti san mílíọ̀nù 3 tí mi ò tí ì gba dọ́kúmẹ́ǹtì. Àwọn míì 30 mílíọ̀nù tí mo ti san mílíọ̀nù 15, oríṣiríṣi àìmọye ilẹ̀ ni mo ti sanwó tán. Ilé ẹlòmíì mo ti rà á, wọ́n sì ń gbébẹ̀ tí mi ò tí ì gba dọ́kúmẹ́ǹtì nítorí mi ò tí ì sanwó tán. Díẹ̀díẹ̀ ni mò ń rà á. Ẹ̀yin olólùfẹ́ mi, mò ń la ìrora kọjá, ẹ má wo bí mo ṣe rí. Láti ìgbà tán ti bí mi ni mo ti ń la ìrora kọjá. Màmá mi tọ́jú mi, ikú tó pa màmá mi kó má pa mí, àìsàn tó ṣe ìyá mi kó má ṣe mí. Ògo ni mí, ògo tí màmá mi kò rí lò, jẹ́ kí èmi ọmọ rí lò. Ọlọ́run jọ̀wọ́ má jẹ́ kí wọ́n pa mí bí wọ́n ṣe pa ìyá mi. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, ọjọ́ Ajé Monday ọjọ́ 17 oṣù kejì ọdún yìí ni àwọn ọlọ́pàá ní olú iléeṣẹ́ wọn tó wà lágbègbè Eléwéran nílùú Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn kéde pé àwọn ń wá láti fi ọwọ́ òfin mú lẹ́yìn tó ti fẹ̀sùn kan òun àti àwọn ọmọọṣẹ́ 9 kan pé wọ́n lọ dáwọ́jọ lu àwọn òṣìṣẹ́ ìjọba 7 kan láìpẹ́ yìí tí wọ́n sì ṣe wọ́n léṣe gidi gan. Àwọn ọlọ́pàá ti fojú àwọn ọmọọṣẹ́ Portable 9 ọ̀hún balẹ̀ ẹjọ́ tí wọ́n sì ní kán gba béèlì wọn bí ó bá rí ohun tí wọ́n máa fi ṣe onídùúró, ṣùgbọ́n tí wọn kò tí ì rí Portable mú báyìí. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Odùtọ́lá tó fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ Ajé Monday ọ̀sẹ̀ yìí sọ pé àwọn lọ gba ìwé nílé ẹjọ́ gíga ní ìlú Ọ̀tà nípínlẹ̀ Ògùn láti kéde pé ọ̀daràn tí àwọn ọlọ́pàá ń wá ní Portable àti pé ẹnikẹ́ni tó bá rí kó máa fi ọwọ́ òfin mú tàbí kí wọ́n sáré lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá agbègbè wọn láti fọ̀rọ̀ ọ̀hún tó wọn létí. Bákan náà ni wọ́n kìlọ̀ pé ìjìyà ńlá wà fẹ́ni tó bá gba Portable tàbí tọ́jú rẹ̀ sílé. Portable ní kí gbogbo ọmọ Nàìjíríà
bá òun bẹ ìjọba ìpínlẹ̀ Ògùn kó má bínú sí òun. Ó fi kún pé bí ìjọba Ògùn bá sì rí i pé òun wà nínú àwọn tí wọ́n dáwọ́jọ lu àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn kí wọ́n mú ẹ̀rí gidi jáde pé òun wà lára wọn. Ẹ̀bẹ̀ kan ṣoṣo tí ọkùnrin olórin yìí ń bẹ ìjọba ìpínlẹ̀ Ògùn ni pé kó ṣàforíjì fún òun. Ó ní ọmọdé ló ń ṣe òun ò sì ní ṣe bẹ́ẹ̀ mọ́. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etígbọ̀ọ́ yín.